ta ni yóò tún jẹ gómìnà Ọ̀ṣun? Adeleke fẹ́ lọ, Omiṣore fẹ́ díje. Ta ni yóò tún jẹ gómìnà Ọ̀ṣun? Adeleke fẹ́ lọ, Omiṣore fẹ́ díje. Ta ni yóò tún jẹ gómìnà Ọ̀ṣun? Adeleke fẹ́ lọ, Omiṣore fẹ́ díje. Ògúnbíyì fẹ́ lọ, à ń bọ̀ ògbà lẹ́rọ̀. Peter Power Babayẹmí, Ọ̀ṣun máa dùn gbọ́ngbọ́n o. Ta ni yóò tún jẹ gómìnà Ọ̀ṣun? Adeleke fẹ́ lọ, Omiṣore fẹ́ díje. Èṣù ìbá ti lówó, akówó orí ẹbọ ni ọ̀jẹ́. Àwọn ni wọn ò gbà. Ẹ̀wà ìbá ti kún kòkò. Ọlọ́ọ̀bá ń gbọ́. Ẹni tí ń kun náà díẹ̀ ni ọ̀dánu dúró. Wọ́n ń bú sẹ́nu wàyí. Ìgbé ayé mẹ̀kúnnù ìbádùn. Àwọn tí ń bẹ nípò ìjọba ni ọ̀já jẹ mùdùmúdù ìjọba àwa ara wa. Ọlọ́ọ̀bá ń gbọ́. Ètò ìdìbò ìpínlẹ̀ Ọ̀ṣun tún ti ń sún mọ́lé. Á dìbò gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ní 2026. Mo kí gbogbo ìpínlẹ̀ Ọ̀ṣun pa kú òmùra. Ariwo ìrọ́kẹ̀kẹ̀ ò ní pẹ́ bẹ̀rẹ̀. Àwọn olóṣèlú máa fọ́nwó jáde. Ẹ̀yin náà ó sì kúkú gbowó wọn. Àbí ẹni ìfà ọ̀tọ́ sí ní pé ní àrámù. Ibi ọ̀kánjọ́ ẹni bá so sí láti ka. Bọ̀tì sáà ní ta ọjọ́ ọ̀la wa. Àkàndá alóró ọ̀rọ̀ lẹ́nu bíi tejò. Àjàó àró irúnmọlẹ̀ ìpadàbọ̀ ọ̀ràn míyàn. Ológbò tí ò gbélé mọ́ wọ́n ń pè lẹ́hànà. Ajá tó rólówó ẹ̀ tí ń gbó wọ́n ń pè ń dìgbòlóge. Ta ni ó jẹ gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun tuntun? Ṣé Démọ́lá Adélékè ni ó padà wá? Àbí láti inú ẹgbẹ́ òṣèlú alátakò? Ìdí ni pé orí adẹ́tù ń pètè àrán, orí adáràn ń pètè ọba. Kò sẹ́ni tí nǹkan rí owó. Orí burúkú lèèyàn kí rẹ́ni ìbàdù. Kò sẹ́ni tí ò kúnjú òṣùwọ̀n. Nínú àwọn tí ń jáde, Akin Ògúnbíyì ò kéré. Nínú olóṣèlú, Iyọ̀lá Omiṣore kúnjú òṣùwọ̀n. Peter Power, Dọ̀tun Babayẹmí, Aṣíwájú Mùníròdéènì, Bọ́lá Oyèbánjí, Ọ̀nà Ọ̀kẹ̀rẹ̀ láti jẹ gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun. Òye tọkàn yé mi àkàndá ni pé kò ní sí síra ìdìdí àbèrè. Propaganda ò lè wọ́ọ̀kì lọ́tẹ̀ yìí. Ká mójú ajé kò ní sọ. Ká mọ èyí tí yóò ṣe wá lóore. Nínú àwọn èèyàn tó jáde, ọ̀tẹ̀ yìí ni wọ́n mọ̀ pé ìpínlẹ̀ Ọ̀ṣun gbọ́n. Ẹnu ọ̀nì lọ ní mú kọ mẹ́jẹ. Bíyà ò bá sì kárí kì í tó gbọ̀n. Ẹnìkan ò rí àwa mú lọ́bọ̀ mọ́. Èmi ni mo kí ara mi kó àtẹ̀mọ́ra. Mo sì dákẹ́. N ò sọ̀rọ̀ fódìdí ọdún mẹ́ta gómìnà Démọ́lá Adélékè. N ò yọjú ràn sí ètò ìṣèjọba bò dánúrù fódìdí ọdún mẹ́ta. Ìdí ni pé mò ń ṣe pé ó di lẹ́yìn ọdún mẹ́ta tó yẹ ìjọba rẹ̀ wò. Ọdún mẹ́ta pé tá a gbọ́n ìjọba Démọ́lá Adélékè yẹ́bẹ́yẹ́bẹ́ inú òní rorò kọ́mọ̀lì bá dodo gbé my governor kí ni àṣeélẹ̀ yín tó máa gbé wọlé ẹlẹ́ẹ̀kejì ṣé gbogbo ìlérí tẹ́ ẹ ṣe fún ìpínlẹ̀ Ọ̀ṣun lẹ ti mú ṣe ìwo lẹ rí ṣe ìwo lọ́sẹ̀kù ìwo lẹ́ẹ̀rí ṣe kọjú tó tẹnubọ́pọ̀ then kí lẹ máa fi campaign ìdí ni pé àṣeélẹ̀ ńlá bọ̀ wá bá àfọ̀tẹ́lẹ̀ níjọ́mọ̀ mi gbẹ́nà ọ̀rọ̀ aṣọ tì ní jẹ́ kínní àná ẹni ó ṣègbọ̀nsẹ̀ sọ́nà lálọ́ yóò bá ìsinsin nígbà tí bá ń padà bọ̀ èmi kì í gọ sẹ́yìn kankan n ò ní yin ẹni tí yíyan ò tọ́ sí a kó ọjà ọ̀rọ̀ ló pé asàjẹmọsẹ lèmi àkàndá ti rọ ojú òní pẹ́ kọkọjá kókókó ọrùn kan ò ní wọ̀ta yọ pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ bọ́mọdé bá sojú mísínmísín bí ẹni pọ́ fẹ́ sunkún tágbàlagbà sì pé ìgbójú wòrùyẹ̀ bí ẹni tó fẹ́ gbé èèyàn mi bọ́ bá jẹ̀bi á dalẹ́bi ẹ̀yin èèyàn mi ní ìpínlẹ̀ Ọ̀ṣun lọ́tẹ̀ yìí ẹgbẹ́ òṣèlú kọ́ la dìbò fún personality credibility àti antecedent ni àwọn tí ń díje kí nípa wọn àǹfààní kí làwọn èèyàn tí ń bẹ nínú ìlú tá a ti bí wọn sí jẹ lára wọn àbí dúdú lẹ́yìn rí òde ni wọn pé ìta ni wọn ti wúlò wọn ọ̀dà nílé kò dìgbà tá a bá eyín òkè ká tó fàfọ̀gbọ̀n bí àrá kò dìgbà téèyàn bá jẹ gómìnà kólúwarì ó tó ṣoore béèyàn bá fẹ́ ṣoore gbogbo wọn la yẹ̀wò lọ́kọ̀ọ̀kan ká gbé wọn lórí ìwọ̀n ká mọ tí wọ́n wọ̀n ta ló mọ̀ṣèlú ṣe láàrin wọn àbí kò sí ẹni tó lè lé Démọ́lá Adélékè ní àbẹ̀rẹ̀ pé sí ajá wọn kàn léyìn lásán ni kò lè gbó a ní pé àkùkọ wọn kàn tóbi lásán ni kò lógbe lórí èyí tó lógbe lórí ò lọ́gàn lẹ́sẹ̀ èyí tó lógbe lórí tó sì lọ́gàn lẹ́sẹ̀ ò lè kọ àsìkò dé o tá a mọ ipò nínú ewé gidi tá
ta ló fẹ́ tà wá ta ló fẹ́ sàn wá ta ni ó tàn wá ta ló fẹ́ ṣe wá lóore ẹ̀kọ́ àmẹ́tíbà mi gbogbo ìpínlẹ̀ Ọ̀ṣun tẹnitẹni èkìsà lọ́la tàn ẹlẹ́nu rírì lọ́la mọ̀ yẹ́ bí àpọ́n bá fẹ́ jẹun ajá rẹ̀ ní pè mo fẹ́ dá sí ọ̀rọ̀ òṣèlú ìjọba ìbílẹ̀ Àríwá Ifẹ̀ Àkàndá mo ti dákẹ́ tó inú ń bí mi mo fẹ́ jagun ọ̀rọ̀ díẹ̀ Ọ̀nàrẹ́bù Akínyọdé Abídèmí Oyèwùsì Ìrèyọdé sọ fẹ́ yọ lẹ́gbẹ́ ni ta ní kì ọ́ láyà pé o nìṣó nílẹ̀ ta ní wí fún ọ pé kò sí yọnu ta ló fi ọ́ lọ́kàn balẹ̀ pẹ́sàn ò ní ké wí fún ọ pé mo ní ayé ni rọ́ máa wo ni ọ̀run ògbèké awo ló náà èésú nìwà awo làwọn mẹ́tẹ̀ẹ̀ta àwọn ló dín fáfá ṣẹlẹ̀ tí sọba ìlú àbọ̀ wá bá ńlọ́jọ́ tí wọ́n ń lọ ìlú òdì kejì rèé sáwo ọkọ rúkọ ọkọ darí wálé àdàrúkọ àdàdẹ̀yìnbọn orí àti bí ń bolẹ̀ ń lọ àti pé ọjọ́ wo lẹ́ dẹ̀yìn wọ́n láwọn ò ní ṣaláìmọ́ dẹ̀yìn ìgbà táwọn ó dẹ̀yìn nìkan làwọn ò lè sọ ṣùgbọ́n bí àwọn bá padà dé ẹ̀san ni o torí èèyàn ò ní lọ́gi kọ́ mọ́ padà wá hù Ọ̀nàrẹ́bù Akínyọdé Abídèmí Oyèwùsì ìrẹ́jẹ ní fẹ́gbẹ́ o èmi Àkàndá ọ̀rọ̀ Awíkóńkó sì kórìíra ìyàn jẹ torí àkókò yìí ni mi kì í ṣe kànlẹ̀kùn ilé olóṣèlú ó fún mi lánàá ọ̀kan rú tiwa abíjọba ìbílẹ̀ Àríwá Ifẹ̀ kọ́ mélòó láàfin panu ọmọ ń dirín tá a sọ gbogbo yànmọ̀kànyànmọ̀kàn oore lọ́dà láti fi san oore ibùgbé ọ̀tẹ̀ àtìkà èèyàn lọ tẹ́ní sí kò sí inú wọn tó lè rí ìyàn 100 kójọ fún ọ ìyìn tí wọ́n jẹ ni wọ́n mọ̀ wá o ìyìn tí wọ́n jẹ ni ò jẹ́ kí wọ́n gbọ́n mo rí òṣèlú ìjọba ìbílẹ̀ Àríwá Ifẹ̀ jínlẹ̀jínlẹ̀ gbogbo wa la mọ̀ pawọ́pọ̀ fún ọ láàyè tó fi ríta kọ́kọ́ ṣe bọ́ bá sì wá rò pé agbára rẹ ni òkun fẹ̀kọ̀fẹ̀ ojú orókun ni yìí ilé làákùkù wà táàtì gbọ́pẹ́ ní orodò fọ́kìtì sẹ́yìn ọmọ pọ́lá aṣọ léegun jẹ ni pé wé ní ń bẹ lára aṣọ là ń bọ̀wọ̀ fún kẹ̀kẹ́ kò yí ọ pé orí ní dúró fágbọ̀n mú mi Àkàndá mo ní sọ̀mọ̀ pé ọlá tètè gèrè làlàǹgbá fi mú mi lágbádá pé ẹni ọba fi ibi san ibi kì í nígbẹ̀yìn dáadáa ẹni tí yóò dalẹ̀ ò ní dalẹ̀ èèyàn tó bá dalẹ̀ ò ní dalẹ̀ dídákẹ́ tí mo dákẹ́ a máa ṣe pé tí wọ́n sọ ni wọ́n mọ̀ ṣùgbọ́n torí pé mo mọ̀ pé aláǹgbá ni mí ọ̀ọ̀nì wàràkàsì ni mí aláǹgbá ní mímírí tí òun mírí kì í ṣe pé ọ̀rọ̀ tó wọ́n sọ ló wọ́n mọ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ kan ṣoṣo tí òun bá sọ ó lè tú odidi ìlú kan ẹ̀gbọ́n tó ọ̀ọ̀nì wàràkà sọ ni ọ̀ọ̀nì ní ojú àmọ́ tí òun kó tó gé nǹkan jẹ ṣùgbọ́n bó ń bá ṣèèṣì gé jẹ ojú àmọ́ ti òun láti pọ̀ sílẹ̀ padà àmọ́ pẹ́mi kí n tó bínú ìbínú mi ọkàn yàtọ̀ sí ti Ṣàngó Olúkòso àyàrán náà kàtà yẹ́rìyẹ́rì ẹnikẹ́ni tí n bá fi ẹnu mi dismantle ẹnjìníà mẹ́wàá ò lè rí ìtò padà orí ọ̀fẹ́ ń bẹ láti ṣàtúnṣe ọ̀wọ́ ń bá hàn àtẹ̀yìn gan mọ́ bára wọn jà bó ti wù kí wọ́n súnmọ́ra wọn pẹ́kípẹ́kí tí wọ́n fi yanjú ẹ̀ kì í hàn sẹ́nì kankan mọ́ o I knew the beginning of the whole story mo mọ bí ti ń lọ mo sì mọ ibi tí yóò yọrí sí gbogbo àwọn oníwínyínwínyín tẹ́ ẹ kó mọ́ra wọn á sọ bí gbogbo wọn ti jẹ́ láì fi gbogbo yọ̀ láìpẹ́ ní tí wọ́n jẹ lónìí ìní wọ́n fẹ́ fi ba tí wọ́n fẹ́ jẹ́ lọ́la jẹ́ alátẹnujẹ ní gbogbo wọn bí n bá dárúkọ wọn sì ṣe ń tẹ̀lé kí ni wọ́n fi ṣe mí ibi tí kànnàkànnà mi bá pàjàǹjá sí ẹranko tó bá gbabẹ̀ yọ gbàrún ẹ̀tẹ̀ gbogbo ìpínlẹ̀ Ọ̀ṣun bóyá abùnmi ní tálíkà fi dẹrú olówó ọwọ́ ara ẹni la fi wárí fún rẹ ni owó ara ẹni náà la fi tún wà rẹ ní ṣe ẹni tí ò sí ń lélẹ̀ wúrẹ́ rẹ̀ bì kan ìṣẹ̀lẹ̀ ìlú Akínlàró ó gbomi lójú ẹni ìlú tí kì í jà tí kì í bínú Àmọ̀tẹ́kùn dá ẹ̀mí àwọn ọmọ ọlọ́mọ légbodò àní rírú ẹ̀mọ́ lágbára Ọlọ́run ìṣẹ̀lẹ̀ yẹn tún tan ìmọ́lẹ̀ sí àwọn nǹkan kan pé a kì í láwọn á níyì ńgbà gómìnà ti rán àyàn lọ lọ́wọ́ òfìfo èwo tún ni kíkí àkíkúdórógbó àròkọ́ ni yóò mú ara aláìsàn le pẹ̀lẹ́ ọ̀mọ́kùnrin sàn money answered everything ta ni ń bá gómìnà Adémọ́lá Adélékè gbìmọ̀ràn papọ̀ I was there kó kúkú sẹ́ni ó ròyìn rẹ̀ fún mi my governor sir bẹ́ẹ̀ bá ń lọ irú òde bẹ́ẹ̀ kódà láyé ìjọba ológun mo tẹ̀lé gómìnà ológun ìpínlẹ̀ Ọ̀ṣun jáde dáadáa especially Anthony Obi àti Theophilus Bámgbóyè advance team ó ti síwájú gbogbo ọba ìjòyè tí ń bẹ níkàlẹ̀ ńlọ́lẹ̀ envelope tiwọn special envelope ní tàwọn òbí ọmọ tí wọ́n pa kì í ṣe pé wọ́n ní àwọn fẹ́ ta ọmọ o tàbí pé owó lè dá èrò ọ̀run padà ṣùgbọ́n a kì í fi oyin sẹ́nu kápò sí gómìnà sanwó lọ ni ìtàn ní sọ láì kì í ṣe storyteller òru àná ni mo dé láti Amẹ́ríkà ìyẹn ṣe kan ẹni tó sọmọ nù bí òkò ìyẹn ṣe kan àwọn tẹ́ ẹ ti dágúnlẹ̀ láti bíi wákàtí gbọ́ọ̀rọ̀ lẹ́yìn rábànà àmàlà ló kù gómìnà sanwó wá ọ̀sánwó lọ ó
ń promise àwọn tí bànújẹ́ kàn ń ọ̀ràn Táyé àti Kẹ́hìndé sí ń láìpẹ́ ṣe bí Kẹ́hìndé tiẹ̀ sì dáa Táyé ò wúlò Àǹbọ̀dé ń tiẹ̀ lẹ́yìn tí gómìnà Dímọ́lá Adélékè lọ tán action manu ni kò ráàyè àròyé rẹpẹtẹ bẹ́ẹ̀ ni wọ́n ń já àpò ìrẹsì tílẹ̀ gbogbo ọba ìjòyè tí ń bẹ níkàlẹ̀ lọ nawọ́ sí iye àwọn tí ń tẹ̀lé gómìnà ṣẹ̀ṣẹ̀ wá sí wọn a máa fi ṣe ìgbọ̀nsẹ̀ rán ọmọdé ilé aláriwo la ti pa ojú abáríbi ni bí wọlé bí gómìnà bá mẹ̀tọ́ tí ó mètò adé afẹ́tọ́ wọn sọ́nà lórí àwọn nǹkan kan ẹ̀yin aráàlú ẹ shine your eye mọ́ torí òní ta ọjọ́ ọ̀la rẹ iṣẹ́ ìríjú gómìnà Dímọ́lá Adélékè sókúnjú òṣùwọ̀n sí àwọn ẹgbẹ́ alátakò tí wọ́n ń kó gìràgìrà bolẹ̀ yìí ní nǹkan gidi ṣe Àkàndá alóró ọ̀rọ̀ lẹ́nu bíi tẹ́jọ́ Àjàó Àró Awíkóńkó aṣọ lójú ọlọ́rọ̀ kò sẹ́ni ó mèdè àyàn bí ẹni tó mú gọ̀gọ́ ẹ̀ lọ́wọ́ ẹni ó gbómele dání lọ́mọ tó mele ń sọ ẹ fi ara balẹ̀ mò ń bọ̀ ní èdè àmọ́ n ó kì í dọ̀rọ̀ mi bàkọ̀ ná máa tún fa ayọ̀ láìpẹ́ rárá ẹ láìkì kẹ́ fọ́lù péèjì mi lórí Facebook Awíkóńkó TV Awíkóńkó TV ẹ subscribe sí YouTube channel mi Awíkóńkó TV Awíkóńkó TV ẹ ní nǹkan pàtàkì tẹ́ ẹ fẹ́ kájọ sọ ẹ já sọ lórí WhatsApp +234 904 851 9362 +234 904 851 9362. Èdè àti àṣà ilẹ̀ káàárọ̀ òjìrì ò ní wọmi orílẹ̀-èdè ilẹ̀ káàárọ̀ òjìrì ò ní dàrú ìlú ẹnì kọ̀ọ̀kan wa yóò tòrò mẹ́nẹ́mẹ́nẹ́ àjùwà ṣe o.